A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Lónìí ni obìnrin mìíràn gba ipò adájọ́ àgbà CJN lẹ́yìn ọdún 12. Adájọ́ àgbà Kudirat Kékeré-Ẹkùn ń dá ẹsẹ̀ wọ ọ́fíìsì bí aṣíwájú rẹ̀ adájọ́ àgbà Káyọ̀dé Ariwoola ṣe ń gbé ipò sílẹ̀. Kékeré-Ẹkùn ló ń gba ipò lẹ́yìn ọdún 10 tí obìnrin àkọ́kọ́, adájọ́ Aloma Mariam Mukhtar fẹ̀yìntì ní ọdún 2014. Ìyànsípò yìí ń wáyé ní àkókò tí àlàáfíà ń jọba ní ẹ̀ka ìdájọ́ nítorí àsìkò tí ó le jù fún ẹ̀ka ìdájọ́ ní ìgbà ìdìbò. Kékeré-Ẹkùn kojú àsìkò yìí ní ọdún 2023 bí ó ṣe rí iṣẹ́ ṣe pàápàá jùlọ ẹjọ́ ìdìbò ààrẹ, bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn tí ó pàdánù ìbò ní ọdún 2023 tún ti ń gbáradì fún ìbò ọdún 2027 láti mú kí ìgbésẹ̀ nira fún ẹ̀ka ìdájọ́ àti orílẹ̀-èdè. Èyí túmọ̀ sí wípé kí Kékeré-Ẹkùn máa gbáradì fún ìpèníjà ọdún 2027. Atófiṣẹ́ ogun rán ni adájọ́ Kékeré-Ẹkùn pẹ̀lú gbogbo ìrírí rẹ̀ bẹ̀rẹ̀ láti ilé-ẹjọ́ májísírèètì sí adájọ́ fún Milord. Lẹ́ni ọdún 76 ni Kékeré-Ẹkùn gba ipò adájọ́ àgbà orílẹ̀-èdè, tí ó túmọ̀ sí wípé yóò lo ọdún 4 kí sáà rẹ̀ tó tẹnubẹ́po ní ọjọ́ 7 oṣù karùn-ún ọdún 2028, ọjọ́ tí yóò pé 70 ọdún. Kí ó tó di ìgbà náà ni yóò ti ní àǹfààní àti ṣe ìbúra fún ààrẹ mìíràn ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2027. Kì í ṣe gbogbo adájọ́ àgbà ni ó ní irúfẹ́ àǹfààní báyìí láti ṣe ìbúra fún ààrẹ orílẹ̀-èdè nígbà sáà wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Arábìnrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Oyíndàmọ́lá Akínyẹra lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni ó bí ọmọ sínú ọkọ̀ òfurufú Qatar Airways bí ó ti ń rin ìrìn àjò láti ìpínlẹ̀ Èkó lọ orílẹ̀-èdè Brazil ní ọjọ́ Àbámẹ́ta. Akínyẹra ṣe àfihàn yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ ní Ọjọ́rú bí ó ti ṣàlàyé wípé òun ń lọ ìrìn àjò pẹ̀lú ọkọ rẹ̀ David fún honeymoon àti baby moon, tí dókítà rẹ̀ sì ti fi òǹtẹ̀ lù ú wípé ó lè rin ìrìn àjò ọkọ̀ òfurufú, ṣùgbọ́n lẹ́yìn wákàtí díẹ̀ nínú ọkọ̀ ni ẹ̀yìn bẹ̀rẹ̀ sí í ro ó. Ó ní òun kọ́kọ́ rò wípé ọ̀pọ̀lọpọ̀ wákàtí tí òun fi jókòó nínú ọkọ̀ ni ó fa èyí, bí àwọn òṣìṣẹ́ inú ọkọ̀ air hostesses ṣe ṣètọ́jú rẹ̀ tí wọ́n pèsè ibùsùn fún un, ṣùgbọ́n ìrora yìí ń pọ̀ sí i. Ó ní bí àwọn ṣe ń la agbami òkun kọjá ní ìgbọ̀nsẹ̀ gbọ̀n ọ́n, tí ó fi wí fún ọkọ rẹ̀ kí ó tẹ̀lé wọ ilé ìgbọ̀nsẹ̀. Níbẹ̀ ni omi rẹ̀ ti bẹ́, tí àwọn òṣìṣẹ́ inú ọkọ̀ Qatar fi sọ ara wọn di agbẹ̀bí. Pẹ̀lú ìrànlọ́wọ́ èrò inú ọkọ̀ kan tí ó jẹ́ dókítà ni wọ́n fi palẹ̀mọ́ fún un. Bí dókítà Carolina ṣe yẹ̀ ẹ́ wò ni ó sọ wípé àsìkò ti tó fún un láti bímọ. Bí ọmọ ṣe ń mu ni ọkọ rẹ̀ di ọwọ́ rẹ̀ mú tó ń gba àdúrà ní kíkankíkan. Ó kù 20 ìṣẹ́jú kí wọ́n balẹ̀ ní Ọlọ́run dá a lọ́lá ọmọbìnrin làǹtìlanti. Adéyẹra ní bí àwọn ṣe bọ́lẹ̀ nínú ọkọ̀ òfurufú ni wọ́n mórí lé ilé ìwòsàn. Obìnrin yìí ní inú òun dùn fún ọwọ́ ìyanu tí òun fi gbogbo ìgbà rí nínú ayé rẹ̀. Èyí jọ ọ́ lójú gidigidi. Síwájú àkókò yìí ni irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wáyé bí arábìnrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan ṣe bí ọmọ láàrin ìrìn àjò kúrò ní United Arab Emirates. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lónìí ni Hajiya Nana Shettima tí í ṣe aya igbákejì ààrẹ orílẹ̀-èdè ṣe àgbékalẹ̀ àpapọ̀ owó tí iye rẹ̀ tó $50 mílíọ̀nù fún ẹgbẹ̀rún kan àwọn obìnrin oníṣòwò kéékèèké láti ìpínlẹ̀ Adamawa bí ó ti ṣe aṣojú aya ààrẹ orílẹ̀-èdè Olúrẹ̀mí Tinubu. Ayẹyẹ yìí wáyé ní ilé ìjọba ìlú Yola níbi tí Hajiya Nana Shettima ti yọ̀ǹda pátákó sọ̀wédowó ọ̀hún fún aya gómìnà ìpínlẹ̀ Adamawa Hajiya Fintiri kí wọ́n lè pín fún àwọn tí ó lẹ́tọ̀ọ́ sí i. Níbi ayẹyẹ yìí ni ẹnìkọ̀ọ̀kan wọn ti gba ẹgbẹ̀rún lọ́nà $50. 20 ènìyàn ni wọ́n pè sí ibi ìtàgé láti gba owó wọn tìkálára wọn, bí àwọn yòókù
ṣe gba àpòwé lẹ́yìn ètò. Nínú ọ̀rọ̀ ìyànjú rẹ̀ ní Olúrẹ̀mí tí Shettima ṣaṣojú ti sọ wípé owó yìí wà láti ran àwọn obìnrin lọ́wọ́ lórí ìṣòro tí wọ́n ń kojú kí wọ́n sì tún dá sí ti ètò ìlera ọrọ̀ ajé orílẹ̀-èdè. Olùgbàlejò Ahmadu Fintiri tí olórí òṣìṣẹ́ Dókítà Edgar Amos ṣaṣojú sọ wípé èròǹgbà obìnrin àkọ́kọ́ ṣe déédéé pẹ̀lú ìhà tí òun náà kọ sí àwọn obìnrin. Àìmọye ìgbà ni òun sì ti ṣe àfihàn yìí, lára rẹ̀ ni bí ó ti yan igbákejì gómìnà akọ̀wé gboyè Kaletalpa Farauta pẹ̀lú $50 mílíọ̀nù owó àyáàsan fún okòòwò àwọn ọlọ́jà kéékèèké láàrin ìpínlẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Olùdásílẹ̀ àti alákòóso eré sinimá Ṣeun Ẹ̀gbẹ̀gbẹ́ ti ṣe ìrántí ìrírí rẹ̀ nígbà tí ó wà nínú ẹ̀wọ̀n. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí YouTube pẹ̀lú ètò Bíọ́lá Adébáyọ̀ tí wọ́n pe àkọlé rẹ̀ ní Talk to Be, ní Ẹ̀gbẹ̀gbẹ́ ní òun ti gba àdúrà gidigidi sí Ọlọ́run láti lè la ìṣòro inú túbú já. Bí ó ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní Ẹ̀gbẹ̀gbẹ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé ojoojúmọ́ ni ẹlẹ́wọ̀n ń kú sínú túbú. Gẹ́gẹ́ bí àlàyé olùdásílẹ̀ sinimá, ó ní ọgbà ẹ̀wọ̀n kìí ṣe ibi tó dára. Ó ní òun sọ fún Ọlọ́run wípé bí ó bá jẹ́ wípé lóòótọ́ ni ó wà láàyè, òun kò gbọdọ̀ kú sínú ẹ̀wọ̀n. Ènìyàn tí ó bá lọ tó bọ̀ gbọdọ̀ fi ògo fún Ọlọ́run fún àǹfààní ẹlẹ́ẹ̀kejì láti wà láàyè. Ẹ̀gbẹ̀gbẹ́ ní túbú kan wà tí wọ́n ń pè ní túbú ìkíni káàbọ̀ welcome cell. Ó kéré tán ènìyàn 2 máa di olóògbé nínú àwọn 20 tí ó bá sùn ibẹ̀ mọ́jú. Bí a kò bá gbàgbé wípé oṣù kejì ọdún 2017 ni Ẹ̀gbẹ̀gbẹ́ dèrò ẹ̀wọ̀n lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kàn án wípé ó ń fi ọgbọ́n gba owó lọ́wọ́ àwọn oníṣòwò Bureau de change 40. Iléeṣẹ́ ọlọ́pàá fi ẹ̀sùn kàn án wípé ó lọ́wọ́ nínú jìbìtì owó £39 million, $90,000 àti £12,550. Ilé-ẹjọ́ gba ìyọ̀ǹda rẹ̀ ṣùgbọ́n kò bá gbogbo gbèdéke rẹ̀ pàdé ni ó fi wà nínú ọgbà ẹ̀wọ̀n kí ó tó gba ìyọ̀ǹda pátápátá ní ọdún 2022 lẹ́yìn tí ó lo ọdún 5 àti oṣù 8 nínú ẹ̀wọ̀n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn ọmọdé 3 tí ọjọ́ orí wọn kò tíì pé ọdún 15 ti ki akíntí-mọ́lẹ̀ láti máa dẹ́rìn pa àwọn olólùfẹ́ Kókó inú ìwé ìròyìn ní ọjọ́ ìsinmi pẹ̀lú àràǹbarà eré apanilẹ́rìn lórí ìkànnì yìí àti Facebook ní déédéé agogo 12 ọ̀sán ọjọ́ ìsinmi. Orúkọ ẹgbẹ́ wọn ni SSS tí ó túmọ̀ sí Samson Sisters Kids. Àrídájú farahàn wípé ẹ̀bùn àmútọ̀runwá ni àwọn màjèṣín yìí fẹ́ máa lò fún ìgbáládùn àwọn olólùfẹ́ Kókó inú ìwé ìròyìn àti gbogbo àgbáńlá ayé ní èdè Yorùbá àti Gẹ̀ẹ́sì. Ẹ kú ojú lọ́nà. Ìlúmọ̀ọ́ká olórin ilẹ̀ Nàìjíríà Dami Crane ti fi ẹ̀sùn kan Davido wípé ó fi ọwọ́ ṣìkún òfin mú òun lórí ọ̀rọ̀ ìbàjẹ́ defamation. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni Dami Crane ti kọ wípé ọ̀pọ̀ ìgbà ni ọlọ́pàá ti mú un lọ́nà àìtọ́ pẹ̀lú àṣẹ Davido. Ó ní ó tún ti ń gbèrò láti purọ́ mọ́ lórí ẹ̀sùn jìbìtì orí ẹ̀rọ. Bí ó ti ń kérora ni Dami Crane rọ èrò orí ẹ̀rọ ayélujára kí wọ́n mú Davido bí ohunkóhun bá ṣẹlẹ̀ sí i. Ó ní wọ́n kọ ìwé takò wípé òun ń ṣe òwò jìbìtì crypto kí wọ́n lè rí ẹ̀sùn so mọ́ lẹ́sẹ̀. Báyìí ni wọ́n ṣe ń lo àwọn kàńdá inú ìrẹsì ọlọ́pàá ba àwọn ọlọ́pàá gidi jẹ́. Bí a kò bá gbàgbé wípé ìjà láàrin àwọn méjèèjì yìí bẹ̀rẹ̀ ní ọdún 2023 lẹ́yìn tí Dami Crane pe Davido síta lórí ẹ̀sùn gbèsè. Ní ìfèsì ni Davido pe Dami Crane ní aláìmoore. Láti ìgbà náà ni Crane ti ń wọ́de Davido lórí ẹ̀rọ ayélujára bí ó ti fi ẹ̀sùn kàn án wípé ó lọ́wọ́ nínú ikú ọ̀rẹ́ rẹ̀ Tagbo Umeike tí ó kú ní ọdún 2017 lórí ẹ̀sùn májèlé lẹ́yìn ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tí ó wáyé ní ilé ìtura Shisha ní Lekki, ìpínlẹ̀ Èkó. Lórí ìtàgé níbi eré onífújì Wasiu Ayinde tí gbogbo ènìyàn mọ̀ sí Kwam1 The Ultimate ni Kwam1 ti pàṣẹ kí Dami Crane àti Davido so mọ́ ara wọn kí àlàáfíà lè jọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.